Ẹ jọ̀ọ́ special announcement fún ẹ̀yin ladies. Mo rí kíní kan lọ́jọ́ mẹ́ta yìí, question ni o, fẹ́ bèrè question. Mo rí wípé àwọn ladies kan wà tó máa ń wọ fọ́ọ̀mù sí ìdí, tó ń ṣe kíní yẹn, tó wú báyìí tó máa ń wọ̀ sí ìdí, fọ́ọ̀mù tó máa ń wọ̀ sí ìdí yẹn. Ẹ̀yin ladies ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín. Èmi máa rí ẹ lórí live àbí lórí internet àbí lórí Instagram pé wo nídìí. Mo wá fún ẹ lówó, mo wá book appointment pẹ̀lú ẹ wípé kó wá. O wá dé. Mo ní kó bọ́ pátá, o wá bọ́ pátá. Ìgbà tí mo dẹ̀ máa wo ìdí, fọ́ọ̀mù ló gbé sí ìdí, ìdí wá ṣe pàfìẹ́. Ìdí lílá kẹ̀dẹ̀ mo sanwó lé. Àǹtí, ara yagi pa ìdí ẹ lọ́jọ́ náà. Jọ̀ọ́ tó Ọlọ́run, ìdí òun náà fi ṣe mí o. Mo like ìdí gan. Tó bá ti mọ̀ wípé o máa ń wọ fọ́ọ̀mù sí ìdí, jọ̀ọ́ má wá sí ọ̀dọ̀ OBA Solomon, ó léwu o. Please, mo fọlọ́run bẹ̀ ẹ́ o. Má wọ fọ́ọ̀mù sí ìdí wá sọ́dọ̀ mi o. Ìdí ni problem ìgbésí ayé mi o. Tí n bá rí ìdí lílá lórí íńtánẹ́ẹ̀tì, ó dé ọ̀dọ̀ mi, ìdí ẹ di pàfìá. Ṣàngó yagi pa ìdí ẹ lọ́jọ́ náà o. Gbogbo àgbáyé ló ń gbọ́ báyìí o. Please, mo bẹ̀ ẹ́ o. Tó bá mọ̀ pé o wọ fọ́ọ̀mù sí ìdí, má wá sọ́dọ̀ mi o. Má fi ìdí ṣeré o. Ìkìlọ̀ pàtàkì ni o. Ẹni tó bá létí kó gbọ́ nǹkan tí OBA Solomon ń sọ fún àwọn ladies o. Kí ni o?